ń sin ẹjọ́ ǹjẹ́ ó yẹ kí láńlọ́ọ̀dù tó ń bá tẹ́nàntì gbé ǹjọ́ yẹ kó máa sanwó ná kí ló dé tí ò ní sanwó ná ṣóhun òlò náà ni ó ti sọ kó sanwó náà á sanwó náà o. bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ sanwó náà nítorí pé kó tó di pé àwa kó dénú ilé lòun ti ń lo iná yẹn àwọn ọ̀dẹ̀ wa mọ̀ bọ́ yẹn ń ṣe iná yẹn sígbà tá a tún wá wọlé wọn ní ká máa sanwó ná àwa á sanwó ná náà lọ nígbà tó wá yá àwa gbọ́ pé láńlọ́ọ̀dù kì í sanwó ná ǹjẹ́ ó wá dáa pé láńlọ́ọ̀dù àjọ ń gbé ní ilé tó ń lo iná láti bí ọdún mélòó sẹ́yìn ká gbọ́ pé òun sanwó ná owó tá a bá san owó náà ló máa fi máa jẹun nínú òun àti àwọn ẹbí rẹ̀ tó wá dáa bẹ́ẹ̀ yẹn kò dáa o ẹ̀yin followers wa ẹ bá wa follow ìpínlẹ̀ péjì yìí lórí Afọlábí TV ẹ bá wa follow ẹ̀ lórí Afọlábí TV. gbogbo ọmọ Nàìjíríà rere ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o wọ́n sọ wípé kò yẹ kí láńlọ́ọ̀dù má máa sanwó ná nítorí wípé ó ń lo ná àdẹ̀jọ́ ń gbélé ni tẹ́ bá ti rí fídíò yìí ẹ bá wa share ẹ bá wa comment ẹ bá wa like comment section yẹn ẹ bá wa fi sí lábẹ́ pé ṣó yẹ kí láńlọ́ọ̀dù máa sanwó ná àbí kò yẹ kí láńlọ́ọ̀dù máa sanwó ná ó dẹ̀ ń lo ná yẹn because bí ọdún kan ló fi ń lo ná yẹn tí ò sanwó ná òun ló wá dìjáǹsì tó wá fún àwọn tẹ́nàntì níwèé wípé wọ́n tó àṣírí tòun bọ́ọ̀ta gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kọ́mẹ̀ntì yẹn bá wa kọ́mẹ̀ntì yẹn pé ṣé ó yẹ kí láńlọ́ọ̀dù máa sanwó ná láńlọ́ọ̀dù tó ń bá tẹ́nàntì gbé ṣé ó yẹ kó máa sanwó ná àbí kò yẹ kó sanwó ná ẹ bá wa kọ́mẹ̀ntì ẹ̀ ẹ bá wa like ẹ̀ ẹ bá wa share ẹ̀ Afọlábí TV God bless you Nàìjíríà ò ní bàjẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ tá a gbé jáde yìí kọ́mẹ̀ntì yẹn la fẹ́ ẹ bá wa gbé yẹ̀ wò ṣó yẹ kí láńlọ́ọ̀dù máa sanwó ná àbí kò yẹ kó sanwó ná torí àṣẹ ìfẹ́ wọnú ọdún tuntun báyìí ń sìn o láti bí ọdún kan ni láńlọ́ọ̀dù ti sanwó ná gbẹ̀yìn èyí tí tẹ́nàntì tún dá sí lọ́wọ́ ó tún ná àtowó ọlọ́dẹ ó